káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń wò wá ẹ káàbọ̀ sórí Òjíṣẹ́ TV bẹ́ẹ̀ ni níbi tí a ti máa mú gbogbo ohun tó ṣe ń lọ lọ́lọ́kan ọ̀jọ̀kan wá fún wa ní orí Òjíṣẹ́ TV fún èyí subscriber wa a sọ pé ẹ ṣé both new one and the old one we say thank you very much owó tẹ́ fi bá wa like tẹ́ fi bá wa subscribe tẹ́ fi bá wa share náà ọwọ́ náà ò ní gbọ́mọ sí bẹ́ẹ̀ sì ni ọwọ́ náà àṣerere lágbára Elédùà bẹ́ẹ̀ ni kí ẹ tó wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí mo fi kí ẹ máa bá wa like ẹ bá wa share then ẹ bá wa subscribe ó yá ẹ wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí. Yeah, good evening, ladies and gentlemen. Ẹ kúrọ̀lẹ́ gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí. Mo fẹ́ sáré sọ̀rọ̀ kékeré lórí awuyewuye tó ń lọ lórí ọ̀rọ̀ election presidency tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí, èmi rí Nàìjíríà gẹ́gẹ́ bí nǹkan tí kò ní ọ̀la. Kò sí hope fún Nàìjíríà pẹ̀lú bí nǹkan ṣe ń lọ. Tẹ́ bá wo situation bí nǹkan ṣe ń lọ yìí, wàhálà ń bọ̀ o, Reremarun, because Obi lòun ò ní gbọ́, Tinubu lòun ò ní gbà, Àtíkù ní kò ṣeé ṣe. Tẹ́ bá wá wò yìí ká ẹ wá rí pé àwọn alágbára kan tún wá dìde, wọ́n wá pínra wọn. Àwọn alágbára kan ní north wọ́n pínra wọn nítorí Tinubu. Àwọn alágbára kan ní east wọ́n pínra wọn nítorí Obi. Àwọn alágbára kan nílẹ̀ Yorùbá wọ́n pínra wọn nítorí Obi àti nítorí Tinubu àti nítorí Àtíkù. So ẹ rí i pé nǹkan ń bọ̀rọ̀ ń bọ̀. Ìta sọ fún yín rìkíṣí tó so wọ́n pọ̀ ó máa tú wọn ká láìpẹ́. As I have said earlier, the current Nigeria is a conspiracy of the elite. A common Nigerian want Nigeria to divide. They want total dissolution of Nigeria. Anywhere tẹ́ bá dé tẹ́ bá béèrè pé mọ́mì kí ni máa dín yín kí lẹ rí sọ̀rọ̀ yìí gan. Wọ́n sọ fún pé kí Nàìjíríà pé kó ní kálukú máa ṣe tiẹ̀. Yín tó máa sọ fún yín nìyẹn. Àwa dẹ̀ sọ fún pé that is the only solution. But nígbà tẹ́ ti sọ pé kò sọ̀rọ̀ lẹ́nu tiwa. Àwọn tó jẹ́ pé wọ́n di Nàìjíríà yẹn mú tí wọ́n láwọn ò fẹ́ kó pín. Wọ́n ti ń roko lọ́bí tó ti máa pín. And I will guarantee you that if anything happens to May 29, that is the key to the pínpín of Nigeria. Èmi sọ ilé fún yín categorically ni Reremarun nínú kí palaba nínú ṣigidi ó ti dandan kí kan ṣe kan. Just watch out. Àdúrà wa ló fẹ́ gbà.